ẹ ǹlẹ́ o gbogbo ẹ̀yin ènìyàn níbi gbogbo tẹ́ bá ti ń láǹfààní láti wò wá tẹ́ sì ń gbọ́ wa. A tún ti dé sórí ètò lónìí inú adé kólókó ó lè ráyè roko, adé kólókó ó lè ráyè yẹ̀nà. Adé o gbogbo ẹ̀yin ọkùnrin ẹ tún tẹ́tí yín kẹ́ ẹ wá gbọ́. Eléyìí tá a tún mú sọ lónìí ààrẹ kọ̀ ńlá kọ́ ń bẹ̀ lórí ètò wa àwọn akọni ilẹ̀ Yorùbá. Iléeṣẹ́ tá a ṣì wà náà ní o àti ìkú òǹbẹ̀ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń wà lórí Facebook, ẹ máa láìkì ẹ̀, ẹ máa ṣíà rẹ̀, ẹ pín káàkiri ní jẹ́bẹ́ o, ẹ má pín lẹ́yọ lẹ́yọ o, ẹ pín ní bọ́ńdùrù bọ́ńdùrù, èèyàn kọ̀ọ̀kan kó pín lẹ́gbẹ̀tàlá ìgbà. Ẹ máa fáwọn èèyàn, ẹ fọn ẹdí afúrúgbìn. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ sì ń wò wá lórí YouTube, ẹ wò ó ẹ máa sọ̀sìkíráìbù, kẹ́ ẹ sì máa láìkì ẹ̀, kẹ́ ẹ sì tún máa ṣíà rẹ̀. Ẹ mọ̀ ya aládàáni kan jẹ́ o, àdáni kan jẹ́ ọ̀dà orin rà. A ti dé bẹ́ẹ̀ ni àjúbà gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń bẹ lókè èèpẹ̀, àjúbà gbogbo ẹ̀yin ẹ̀dá tẹ̀ ń bẹ lófurufú, àjúbà gbogbo ẹ̀yin ẹ̀dá tẹ̀ ń bẹ nínú omi. Àjúbà o ẹ̀dá tọ́jẹ̀dá lọ, olórí gbogbo ẹ̀dá àtàwọn ẹ̀mí tí ń bẹ lọ́run, òun náà lolódù tọ́márì. Kábíyèsí o àṣìbà rẹ o, òun náà láàmú àjúbà fún kíbà òní kò yẹ wá. Ẹ wò ẹni tọ́lọ́ ń bá padà lẹ́yìn rẹ̀, ó ti tán fún irú ẹni bẹ́ẹ̀ pátápátá nù, kò ní tán fún wa o. Adẹ́dá aṣẹ̀dá amẹ̀dá kò ní padà lẹ́yìn wa, kò ní padà lẹ́yìn èmi náà o, kò ní padà lẹ́yìn ìwọ tó ń wò wá. Bó ṣe ń ṣe ààrẹ yẹn, Ọlọ́run ọba ò ní padà lẹ́yìn rẹ̀. Ta la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí kó tó di ipa tiẹ̀ bẹ̀rẹ̀ ìtàn ìgbésí ayé ẹni náà. Ẹ wò ó ẹ jẹ́ kí n rán yín létí nǹkan kankan. Ṣé ẹ rántí pa àti sọ̀rọ̀ nípa ẹni tó ṣe ẹni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí sílẹ̀? Ọ̀dà ẹ wò ijó wù mí jó. Ìdí tí mo fi fẹ́ jó ni pé láyàjọ́ ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ ńlá ṣàjọ̀dún òmìnira tá a bọ́ lọ́wọ́ àwọn amúnisìn. Ẹ̀ṣẹ̀ lé ní láìpẹ́ yìí ẹni aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa àwọn náà tún ṣe àyájọ́ oríkádún. Ṣé tiwọ̀ wá tó ká máa yọ̀? Orin oníbejì ni. Ẹ wò ó ẹ fún mi lórin àgbà, ẹ jẹ́ ń jó díẹ̀. Ọlọ́wọ́ bọ́tìnì mi wọ́n ní sọ́ gígùn kí n má bàa gògì aládi. Ẹ ṣeun. Tó ẹ̀yin ènìyàn wa, adìẹ mi fẹ́ jó ń ọ̀ráyè ni o. Ẹ̀yin náà rí bí mo jókòó sí, ayé ọgbà mi ń bá ran bí òkòtó. Ọ̀dà
ta la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí? Akínkanjú wo la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀? Lámídì Àríyìbí Àkànjí Adédùbú. Ẹ̀yin náà ti gbókọ rí, bá a bá perí akọni a sì fi dà lálẹ́ gàràgà. Ohun kan wà tí àwa àran Yorùbá tá a ti sọnù. Ó dùn mí, ìbàjẹ́ wípé a lè bẹ̀rẹ̀ rẹ̀ padà ní ìbámọ̀ dáa. Kí ló náà? Nílẹ̀ Yorùbá bá a bá bímọ sáyé àáwò ìkọsẹ̀jáyé rẹ̀. Ǹjẹ́ à ń ṣe é mọ́ lónìí? Èyí ó sì ní í ṣe pẹ̀lú irú ọmọ táàbí àti ntọ́mọ náà dà. Ní ọ̀pọ̀lọpọ̀ ohun èéfì forí lágbó, ní wọ́n èéfì forí jágbó kiri kí wọ́n tó jẹ́ èèyàn. Ìran Olúkòyí iná ìran tí Àlàájì Lámídì Àríyìbí Àkànjí Adédùbú tí wọ́n ti jáde wá. Olúkòyí yìí nígbà ayé rẹ̀ ṣe rántí pé ààrẹ Látòòṣà, nítorí wípé Olúkòyí ti dàgbà, ó sì jẹ́ ẹni tó lóye tó lọ́gbọ́n tó ní ìrírí ayé púpọ̀. Wọ́n máa ń fi lé àwọn ọmọ ológun kéékèèké tí wọ́n bá ń lọ sójú ogun. Ìdí kan tí ààrẹ Látòòṣà fi ń ṣèyí ni wípé kí ó lè máa tọ́ wọn sọ́nà, kí wọ́n lè máa bu omi ọgbọ́n mu lọ́dọ̀ rẹ̀. Nípa báyìí ọ̀pọ̀lọpọ̀ jagunjagun Ìbàdàn ló ti ara Olúkòyí dìde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá, àwọn olókìkí ló ti ara rẹ̀ jáde. Ṣé mọ̀ pé ọmọ tó ti ara Olúkòyí jáde ẹni Àríyìbí Adédùbú o? Ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ nínú ayé Àríyìbí Adédùbú tó tún ṣẹlẹ̀ nínú ayé baba ńlá baba rẹ̀ tí ń ṣOlúkòyí. Àbí Lámídì Àríyìbí Àkànjí Adédùbú nínú oṣù kẹwàá ọjọ́ 24 oṣù kẹwàá ọdún 1927 ní bàbá àtìyá rẹ̀ bí sókè èèpẹ̀. Níbo ni wọ́n bí sí? Ìlú Ìbàdàn ni wọ́n bí sí. Ọmọ Ìbàdàn ni, ọmọ ọjà Aba ni. Lámídì Àríyìbí Adédùbú níbi ọba wà ọ̀run rẹ̀ o. Aláàfin Ìbàdàn nu, Aláàfin Mọ̀lété. Ẹ jẹ́ á fẹsẹ̀ rájò díẹ̀ kí tó tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ bàbá. Aláàfin Mọ̀lété gẹ́gẹ́ bí gbogbo ènìyàn bí ẹ ṣe ń pè é nígbà ayé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló sì mọ̀ Lámídì Adédùbú gẹ́gẹ́ bí èèyàn takuntakun. Ẹ má jà fẹ̀kọ́ tanná fúnra wa o. Nígbà tí baba ń bẹ láyé, ojú tí ọ̀pọ̀lọpọ̀ fi ń wò ni olórí àwọn dàlúrú. Ojú tí wọ́n sì fi ń wò ni ọ̀gá àwọn tọ́ọ̀gì, ọ̀gá àwọn dáràndáràn. Kì í sì ṣe pé ń dáràn ṣùgbọ́n ń ṣòṣèlú. Bó o ní Lámídì Àríyìbí Adédùbú ṣe wọnú òṣèlú? Kò fi gbogbo ara kàwé, kò lọ léèwé, ó kéwú ó sì kọ́gbọ́n orí. Lámídì Adédùbú ní ọdún 1950 lọ wọnú òṣèlú lọ sàn án. Tó bẹ̀rẹ̀ sí ní ṣe òṣèlú, ó ń ṣòṣèlú. Ẹgbẹ́ tó sì darapọ̀ mọ́ nígbà náà
ní ẹgbẹ́ tá a mọ̀ sí Ìbàdàn People's Party IPP. Ó darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ní ọdún 1950 nígbà tó sì wà ní Májèṣín. Ẹ má gbàgbé. Ẹ̀yin awo níbi gbogbo tẹ́ ẹ bá wà, ẹ máa ṣalátìlẹ́yìn fún wa o. Ẹ má jòjú ó tì wá, ojú kì í tiná alẹ́. Ọ̀rọ̀ bàbá wa Alhaji Àríyìbí Àkànjí Adédùbú tó ti dolóògbé, òun náà là ń sọ. Àríyìbí Àkànjí ní ọdún 1950 gẹ́gẹ́ bá ti ń sọ bọ̀, wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ kan ní ìlú Ìbàdàn tí ń ṣẹgbẹ́ olóṣèlú tá a mọ̀ sí Ìbàdàn People's Party IPP. Inú ẹgbẹ́ yìí wọ́n ṣe takuntakun, gbogbo ọmọ ìlú náà mọ̀ pé wọ́n gbìyànjú. Nígbà tó yá, gẹ́gẹ́ bí ìwà àwọn olóṣèlú, gbogbo ohun tí ń ṣe ní ìsìn àjogúnbá ni, wọ́n ti bá rú ẹ̀ ńlẹ̀ náà ni. Kéèyàn kúrò nínú ẹgbẹ́ kan kó tó fòbọ̀ nínú ẹgbẹ́ míì, òun kálukú ṣàǹwá bí ilẹ̀ gbé lójú kiri ni, àjẹbí ni, ní tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ni. Bàbá wa Adédùbú nígbà táwọn náà wà ní Májèṣín, wọ́n wò wípé ẹgbẹ́ kan mọ̀ tó ń bẹ, ọmọ lérò lẹ́yìn, ọmọ sì tó dáa ju Ìbàdàn People's Party lọ, jẹ́ n tó bọ́ bẹ́ẹ̀ kí n lọ yẹ bẹ̀ wò. Àwọn náà fò fẹ̀rẹ̀, wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí. Ẹgbẹ́ náà olóyè olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni wọ́n dá sílẹ̀, wọ́n sì ń pè ní Action Group. Ṣé ẹ mọ̀ pé bí èrò bá pọ̀ sí níbẹ̀ náà ni àwọn èèyàn wọ̀ sí, kò sì sẹ́ni tó fẹ́ dá ṣe, àjùmọ̀ṣe iná ló dáa. Wọ́n wà nínú ẹgbẹ́ Action Group. Bí ẹ ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́, olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó wò pé èèyàn ló lọ́pọlọ báyìí, èèyàn ló lóye báyìí, èèyàn ní fi gbogbo agbára rẹ̀ ṣiṣẹ́ báyìí. Wọ́n fẹ́ràn wọn, wọ́n jọ máa ń lọ ni, wọn ò wò wọ́n lọ́mọ kékeré o. Nígbà náà wọ́n máa ń mú wọn káàkiri ni. Ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n òṣèlú, ète òṣèlú, ẹni Àríyìbí Àkànjí ńlọ́kọ́ láti ara Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn náà tó wòye pé ẹ gbà mí, àwọn nǹkan kankan wà tó yẹ kí n máa ṣe fún mi nínú ẹgbẹ́ tí wọ́n ń fẹ̀tọ́ rẹ̀ dùn mí, tí wọn ò ṣe fún mi. Làríyìbí bá tún pakútú mọ́lẹ̀, ọ̀garùn ọ̀yọ́jú wòde, lọ́ba tó rẹ́gbẹ́ kan tó tún lérò, tó léèyàn tó pọ̀, tí wọ́n sì ń ṣe dáadáa bó ti yẹ wọ́n ṣe. Ẹgbẹ́ ìwọ àtúnlélẹ́yìí, wọ́n lẹ́gbẹ́ eléyìí mọ̀ ń ṣe ẹgbẹ́ ọlọ́pẹ̀ bíi ibi tí o ti ń bọ̀. Ẹgbẹ́ eléyìí mọ̀ tó dáa. Ẹgbẹ́ wo? Ẹgbẹ́ náà ni National Party of Nigeria, NPN. Òṣèlú mọ̀ dá láyé ìgbà tá à ń wí yìí o. Oríṣiríṣi orin tí wọ́n mọ tahùn síra wọn, tí wọ́n mọ búra wọn, tẹ́ bá ń gbórin báyìí, inú yín ọmọ dùn ni. Lẹ́mọ̀ fún kò sí bọ́ọ̀ bá ọpá, bọ́ọ̀ bá òbú lẹ́sẹ̀ bíi tayé òde òní. Láyé ìgbà náà, ajínigbé, abẹ́nilórí kò wọ́pọ̀, kì í ṣe pé ò sí, ṣùgbọ́n kò wọ́pọ̀ láyé ìgbà náà. Láyé ìgbà tá à ń wí yìí, mo dépò ní èrò láti kówó òlú dàkún, kò rí bẹ́ẹ̀. Láyé ìgbà náà, ìfẹ́ láti sin ìlú bàbá ẹni
ní bẹ lọ́kàn àyà gbogbo wọn. èyí ló fà á ńgbà tí olóyè Lámìdí tó kúrò nínú ẹgbẹ́ Action Group tí wọ́n fò sí inú ẹgbẹ́ MPN. àwọn ló sì fà nínú ẹgbẹ́ MPN, àwọn náà ni àwọn Àdìsá Akínlóye àti Akínjídé. gbogbo wa náà la sì mọ àwọn méjèèjì yìí, Àdìsá Akínlóye àti Richard Akínjídé. kọ́lọ́n kó dákun kó dẹlẹ̀ fún gbogbo àwọn tá a ti dárúkọ yìí. bí ẹ ṣe jọ ń kọ́ wọn lùrọ̀ nínú ẹgbẹ́ òṣèlú MPN, wọ́n ń ṣe lọ wọ́n ń ṣe bọ̀ títí tó fi di wípé àwọn ológun wọ́n já ìjọba gbà. nígbà wọ́n já ìjọba gbà tán, kí ló ṣẹlẹ̀? ìjímèrè ọ̀sọ́ gígùn ó sì gògì aládìí. ìbáṣepọ̀ sọ́ gígùn ni. o ṣeun olórin wa. ṣé ẹ rí i nígbà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, gbogbo àwọn olóṣèlú lọ́rẹ́ mọ́ bọ́rí wọ́n panu mọ́, nítorí pé àwọn ológun tó gbàjọba wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ̀. ẹ wò ó lágbára lásìkò tá à ń wí yìí. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà? àwọn ológun wá wò wípé ó yẹ káwọn dá ìjọba padà fún àwọn olóṣèlú, àwọn alágbádá. wọ́n wá ń rò lọ́kàn wọn bó láti fẹ́ ṣe é. lásìkò ìgbà tí mò ń wí yìí, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí bàbá ńlá Àríyìbí tí ń ṣe Olúbòyí tó wà láyé, ó tún ṣẹlẹ̀ o nínú ayé Lámìdí Adédùbú. àsìkò yìí Lámìdí Adédùbú ti ń lẹ́nu ọ̀rọ̀ nínú òṣèlú, ó ti ń rẹ́sẹ̀ walẹ̀, ó sì ti ta gbòǹgbò nílùú Ìbàdàn. kì í tún wá ṣèlú Ìbàdàn nìkan, ní gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire. ta ní ọ̀rọ̀ Adédùbú tí ó sọ pé òun ò réèyàn? ta ní ó réèyàn tí ó sọ pé Adédùbú kọ́? Adédùbú kan, Ìbàdàn kan, Adédùbú kan, Ọ̀yọ́ kan, Adédùbú kan, Nàìjíríà kan. ìdí tọ́jà ń pè ní Nàìjíríà kan ni wípé ọwọ́jà rẹ̀ ó ta gbòǹgbò kárí ilé kárí oko ni. nígbà tá à ń wí yìí, nígbà tí ọ̀gágun Ibrahim Badamasi Babangida ń ṣèjọba lọ́wọ́ tí wọ́n fẹ́ gbéjọba lẹ̀, ṣe é rántí pé ẹgbẹ́ òṣèlú kan tó dìde tá a pè ní ẹgbẹ́ ẹlẹ́sìn SDP, bàbá wa Lámìdí Adédùbú wọ́n tún ti fò bí ìgbà táyà bá ń fò kiri lọ́gànjọ́ òru. wọ́n tún ti balẹ̀ nínú ẹgbẹ́ SDP. dídé tí wọ́n sì ń débẹ̀ báyìí, ọ̀rọ̀ wọn bí ìgbèyàn tu kẹlẹ̀bẹ̀ tó délẹ̀ gbára mú ni. ó tún ti ta gbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú yìí. àwọn kan wá wà tí wọ́n fẹ́ díje dupò láì sí àtìlẹ́yìn Adédùbú, wọn ò lè wọlé. ara wọn kan tí wọ́n wọlé, ara wọn kan tó ṣe wípé Adédùbú ó ràn wọ́n lọ́wọ́ ní gbogbo ọ̀nà. lára wọn ni Shehu Musa Yar'Adua wà o. ṣe é rántí pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan tó lóun ọba àsìkò péréte kó tó di wípé ọ̀dàgbére fáyé. ṣe é rántí ẹni tó tún tara rẹ̀ dìde, Babangana Kingebe. ẹ ti gbàgbé Adédùbú ló ràn lọ́wọ́. ṣe ẹ tún rántí ẹni tí ń bẹ láyé lọ́wọ́lọ́wọ́ báyìí, Àtíkù Abubakar, kò lè sọ ìtàn ìgbésí ayé rẹ̀ kò dùn gbọ́ bó bá yọ̀rọ̀ Adédùbú kúrò lọ́rọ̀. Adédùbú ló ràn lọ́wọ́ tó fi di igbákejì ààrẹ lásìkò ìgbà tá à ń wí yìí. àtàwọn míì tẹ́ mọ́ Aliyu Abdullahi Aliyu Sumana
òun náà wà lára àwọn tí bàbá yìí tó ràn lọ́wọ́ tí máa ń gbà nímọ̀ràn tí gbogbo wọn ń sá sábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí baba ńlá rẹ̀ ti ṣe nígbà ayé ààrẹ Látòsà bẹ́ẹ̀ ló náà ti ṣe. ṣé ẹ wá rí wípé ìwàkiwà tí bá ń bẹ lọ́wọ́ àwa òbí báyìí ẹ jẹ́ ká sọ sí o, ẹ jẹ́ ká hùwà rẹ̀ o, nítorí wípé ó sì tún ń padà bọ̀, ìwà náà tún ń padà bọ̀ tí ó tún farahàn lórí ọmọ. tó bá jẹ́ ìwà burúkú níwọ̀n mọ̀ hù ó ìran kan ń bọ̀ lẹ́yìn rẹ tó ná padà tún ìwà yẹn hù gẹ́gẹ́ bó ṣe ń hù. wọ́n wá lè ṣe ju bó ti ń ṣe tiẹ̀ lọ o, ó sì lè borúkọ ẹbí rẹ jẹ́ pátápátá. bàbá wa Ọbásanjọ́ náà àwọn náà kó bẹ́rẹ́ fún Lámìdí Adédùbú. kódà nígbà táwọn tiẹ̀ sọ̀rọ̀ nígbà kan wọ́n ní Lámìdí Adédùbú ó ní baba ńlá àwọn ẹgbẹ́ òṣèlú PDP. ṣe é rántí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan Rashidi Adéwọ̀lú Ládọjà, ṣe é rántí pé nípasẹ̀ Adédùbú iná náà fi di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn èèyàn tiẹ̀ máa ń sọ dáadáa pé ọba Adédùbú ṣe òdèpò bẹ́ẹ̀ náà lórí nígbà náà. Ọlọ́run ti sọ kalẹ̀, ó ti fìdí ẹ̀ múlẹ̀, ó sì ti wá di ẹni tó ṣe wípé bàbá àṣàlẹ̀ ńlá ni fún àwọn ẹgbẹ́ òṣèlú tó lórúkọ lórílẹ̀‐èdè Nàìjíríà. láì sí Adédùbú kò sí ìbò kankan tẹ́nìkankan tó lè gbẹ́nìkankan wọlé ní àárín gbùngbùn ilẹ̀ Yorùbá. àwọn èèyàn wa máa ń sọ̀rọ̀ kan o, níbẹ̀ ni mo fẹ́ parí ètò tòní sí. tẹ́ ẹ bá wọlé wọn Aládédùbú ni o, ó ti gbalẹ̀ mi o, Adédùbú ni o, ó ti lé wa kóńbi ìsọ́ wa o, Adédùbú ni o, ó ní a má ṣe gbá mọ́ o, ó ní a má ṣàwo mọ́ o. nǹkan méjì pàtàkì ni mo fẹ́ sọ. ṣé ẹ rántí ńjọ́ kìíní àná nígbà tí obìnrin tó ń ṣàkóso àwọn àjọ tí ń gbógun ti ìlòkulò àti oògùn olóró kọ́lọ́ńkọ́ fọ̀run kẹ́yà rere tó ti ọjà Ìbàdàn pa, tó ní wọn ò gbọ́dọ̀ ta ọjà ń bẹ̀ mọ́. ó ní ìtàkùtà ni wọ́n ń tà, mo fọ́kọ̀ bu ọjà láṣìírí ni. Adédùbú lọ síbẹ̀, àwọn ìyálọ́jà wá. ariwo tá à ń gbọ́ngbà náà ni pé Adédùbú ti lọ sí ọjà tìrán tí pa o, Adédùbú ti ṣe ń tí ọ̀dà o. kódà obìnrin yìí ó gbé Adédùbú lọ sí ilé ẹjọ́. ṣùgbọ́n nígbà tá a ṣèwádìí lọ tá a ṣèwádìí bọ̀ ń tọ́ fàárẹ̀ o. àwọn èèyàn sunkún lọ bá Adédùbú. àwọn ìyálọ́jà tó ṣe pé orí òrù ẹnu ọ̀jẹ̀ ni. àwọn ìyálọ́jà tó ṣe wípé bí wọn ò bá pàtẹ wọn ò lè rí tí wọ́n jẹ. kì í sàn nìkan o, nínú tí wọ́n bá rí tà ńlọmọ wọn ò ti jẹ, ńlọkọ ò ti jẹ, ìní wọn ò ti raṣọ, ìní wọn ò ti ṣe ńtọ́ yẹ wọn ó ṣe. ebi ń pa wọ́n. ẹlòmíì tẹ̀ ti lọ gba àwọn ọjà, ó ti di ọ̀ràn. wọ́n sunkún wá bá Lámìdí Adédùbú nílé rẹ̀ tí ń bẹ ní Mọ̀lété. àánú ṣe omijé jáde lójú rẹ̀ pé lójú ayé òun ìnìyà ó sì máa jẹ àwọn èèyàn lú òun àgbẹ̀dọ̀. ìdí nìyẹn o tó fi lọ sí ọjà padà. ẹ̀yin èèyàn mi, ẹ máa ta ọjà yín padà. ntí alẹ́ ń tà tí ọ̀dà ni ẹ máa tà mọ́, ẹ máa ta ń tọ́ dáa. àánú ló ṣe o. yàtọ̀ fún èyí, ǹjẹ́ ẹ tún mọ̀ wípé ó gbalẹ̀ mi o, ó gboko mi o, ó lé mi kó ń sọ mi o. Adédùbú ọ̀mọ́wọ́ kò mẹsẹ̀ lórí gbogbo ẹ̀sùn yìí. àwọn ẹ̀hànnà ìní lọ dán wò láti bà orúkọ bàbá yìí jẹ́. kódà nínú ìwádìí àìmọye àwọn tó kàwé tó ṣe wípé Adédùbú ló rán wọn. àìmọye àwọn tí ò rí jẹ rí mu tí wọ́n lọ ń gbowó nílé Adédùbú. ìkan tí ẹ wà tó tiẹ̀ sójú èmi gan kòrókòró nígbà tí olóṣèlú ńlá kan gbé owó rẹpẹtẹ tó gbé wálé Adédùbú. bó ṣe ń sọ kalẹ̀ nínú mọ́tò tó gbé jùlẹ̀ ju àbáyé bàbá Òjó gbé wọlé. ó ní owó kó gbénú àpò yóò náà lówó ní gbélé mẹ́rin ànípẹ́ ha tán. bẹ́ẹ̀ náà ló sì rí o. owó òun ọ̀bá wọnú ilé, gbogbo àwọn èèyàn ló tún ha fún. ẹlòmíì ó jí láàárọ̀ rẹ̀ kò rí ní tí ó jẹ,
ilé Adédùbú ni ó ti jẹ ni ó ti mu, aláàánú aráàlú ni, olóore ni, ó ti kú báyìí ṣùgbọ́n ọ̀run tó ṣe é lẹ̀ ó sì ń fọhùn síbẹ̀. Lámídì Àríyìbí Àkànjí Adédùbú ó sì lẹ̀búra bí aṣọ ní ọjọ́ 11 inú oṣù kẹfà ọdún 2008. Kọ́lọ́run kò tẹ bàbá sáfẹ́fẹ́ rẹ̀. Eléyìí tí wọ́n ti ṣe làwa ń sọ lónìí. Eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹnìkan sọ ń bọ̀ bá yá, ìtàn yóò sọra rẹ̀. Ẹja gbáyé ṣe rere o, yóò ju wa ṣe o. Ẹ̀yin èèyàn wa, a máa lọ lọ́sẹ̀ yìí, a tún padà wá tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀. Ẹ wò ó, eléyìí tẹ́ ti gbọ́ lónìí, ẹ share rẹ̀, ẹ pín lógúnlógún, ẹ pín láàdọ́ta lọ́gọ́rùn-ún. Ẹ jẹ́ káwọn èèyàn náà kí wọ́n bomi ọgbọ́n mu nínú gbogbo tá a ti sọ. Yóò ju wa ṣe o. Ire báyìí lójú owó rí, ire lójú wa ò máa rí. Ògúnníran Ọlátúndé Ọláwuyì lórúkọ tèmi. Ire o.